Oṣù kìíní ọdún ni wọ́n ń pè ní oṣù Ọ̀pá. Oṣù kejì ọdún ni wọ́n ń pè ní Ègùn Àlà. Yàtọ̀ sí àwọn oṣù tí Yorùbá ní tá a mọ̀ sí Ṣẹẹrẹ, Èrèlé, Ẹrẹ́nà, Igbe, Èbìbí, Òkúdùn, Agẹmọ, Ògún, Ọ̀wẹ́wẹ̀, Ọ̀wàrà, Bélú, Ọ̀pẹ. Hello, my people. You are welcome to my channel, Agbawabura Biewe Oshiori. If this is your first time watching, kindly like, share, comment, and subscribe for more amazing Yoruba content. Thank you for your support. Oṣù kìíní ọdún ni wọ́n ń pè ní oṣù Ọ̀pá. Oṣù kejì ọdún ni wọ́n ń pè ní Ègùn Àlà. Yàtọ̀ sí àwọn oṣù tí Yorùbá ní tá a mọ̀ sí Ṣẹẹrẹ, Èrèlé, Ẹrẹ́nà, Igbe, Èbìbí, Òkúdùn, Agẹmọ, Ògún, Ọ̀wẹ́wẹ̀, Ọ̀wàrà, Bélú, Ọ̀pẹ. Yorùbá tún ní àwọn oṣù míì tó jẹ́ pé wọ́n máa ń fi àwọn oṣù ọ̀hún wọ́n máa fi ń wo sàkún àwọn ìgbà àti àsìkò ọ̀gbìn. Ìgbà ìkórè, ìgbà ọ̀dá, ìgbà òjò, ìgbà ẹ̀rùn, ìgbà ọyẹ́, ìgbà ooru, ìgbà tá a lè gbìn nǹkan àti ìgbà tá a lè kérè rẹ̀, ìgbà òjò wẹ́líwẹ́lí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ àwọn oṣù yìí kò hàn sí gbogbo àwọn èèyàn mọ́. Ẹ jẹ́ kí n sọ pé kò hàn sí gbogbo àwọn ọmọ kóòtù òjíire àwọn ọmọ Yorùbá. Torí pé wọn ò tẹnu mọ́, kò dún ọmọ ò jẹ́ kí ọ̀rọ̀ kó dùn. Àwọn èèyàn ò dúnnu mọ́ dáadáa. Kò jẹ́ kọ́pọ̀lọpọ̀ ọmọ Yorùbá kó lè mọ̀ pé àwọn oṣù míì tún wà yàtọ̀ sáwọn oṣù tí ó jẹ́ gbajúgbajà tá a mọ̀. Àmọ́ wọ́n ṣàlàyé méjèèjìlá fún wa nínú fọ́nrán yìí. Báyè bá gbà mí, wọ́n ṣàlàyé rẹ̀. Àmọ́ báyè ò bá gbà mí, yín kàn dákọ wọn ni a máa málàyé rẹ̀ wá ńjọ́ mi. Káyọ̀dé ọmọ Àjàó ló kọ mi. Olóòtú àgbà ọmọ ayé mi ọ̀dà àwa ìsípè ràn wá ọmọ Ògbómọ̀ṣọ́ ajílété àyàkókò nàkí ajímútábà lóògùn. Ògbó mi kò gbó ọmọ àfògbó làjà. Ọyẹ mú gègé o àti tákàdá yín ẹjá kọ́ra wa lẹ́kọ̀ọ́. Ẹ̀yin sì lè rí dájú pé ẹ fi fọ́nrán ẹ̀ pamọ́. Ẹ fi pamọ́. Ẹ má gbàgbé láti share rẹ̀. Oṣù kìíní ọdún ni wọ́n ń pè ní oṣù Òǹpa. Òǹpa, oṣù kìíní ọdún ni wọ́n ń pè ní oṣù Òǹpa. Láyé àwọn bàbá wa. Oṣù kejì ọdún ni wọ́n ń pè ní Ègùn Àlà. Ègùn Àlà. Gbogbo àwọn oṣù yìí náà ló níṣẹ́ tí wọ́n ń ṣe. Ó ti nígbà àti àkókò tiwọn. Ègùn Àlà. Oṣù kẹta ọdún ni wọ́n ń pè ní oṣù Ẹ̀kọ ọdún. Oṣù kẹta ọdún ni wọ́n ń pè ní oṣù Ẹ̀kọ ọdún. Ẹ̀kọ ọdún. Oṣù kẹrin ọdún ni wọ́n ń pè ní Alénu Àgà. Alénu Àgà ni wọ́n ń pè oṣù kẹrin ọdún. Alénu Àgà. Òun náà tún níṣẹ́ tiẹ̀ tí ṣe. Ẹ já wo oṣù karùn-ún wò. Oṣù karùn-ún ni wọ́n ń pè ní oṣù karùn-ún ni wọ́n ń pè ní oṣù Àgà. Oṣù Àgà. Bẹ́ẹ̀ bá gbàgbé òwe kan dìrọ̀ máàrin tí wọ́n máa ń pé ìyàwó tá a fẹ́ lóṣù Àgà tí ń fi yán mọ́lé yọ̀ọ̀bá ń bẹ̀ ló kọ ọmọ rẹ̀ ọmọ jẹ́. Ìyàwó tá a fẹ́ lóṣù Àgà tí ń fi yán mọ́lé yọ̀ọ̀bá ń bẹ̀ lọ ọmọ rẹ̀ ọmọ jẹ́. Oṣù Àgà là ń pè ní oṣù karùn-ún nínú àwọn oṣù tí Yorùbá tó tún ní yàtọ̀ sí àwọn oṣù tí èmi yín tá a jọ mọ̀ yẹ ni mo wó. Ẹ já tẹ̀wájú. Oṣù kẹfà ọdún ni wọ́n ń pè ní oṣù Ẹ̀jẹ̀dún. Ẹ̀jẹ̀dún ni wọ́n ń pè oṣù kẹfà ọdún. Oṣù Ẹ̀fà ọdún ni wọ́n ń pè oṣù keje. Ẹ̀fà ọdún ni wọ́n ń pè oṣù keje. Oṣù Ẹ̀jọ ọdún ni wọ́n ń pè oṣù kẹjọ. Ẹ̀jọ ọdún ni wọ́n ń pè àrùn ọdún ni wọ́n ń pè oṣù kẹsàn-án. Àrùn ọdún ni wọ́n ń pè oṣù kẹsàn-án. Oṣù kẹwàá
ó ní wọ́n ń pè ní ẹ̀rìndún ni wọ́n ń pe oṣù kẹwàá ẹ̀rìndún. ẹ̀tàdún ni wọ́n ń pe oṣù kọkànlá ẹ̀tàdún ni wọ́n ń pe oṣù kọkànlá. èdì ni wọ́n ń pe oṣù kejìlá èdì ni wọ́n ń pe oṣù kejìlá. méjèèjìlá tá nínú àwọn oṣù míì tí Yorùbá tún ní yàtọ̀ sáwọn Ṣẹẹrẹ Èrèlé Ẹrẹ́nà. méjèèjìlá ọ̀hún rèé òun náà ni mo kà kalẹ̀ fún wọn. ẹ má jẹ́ gbà wá lákòókò tó pọ̀, ẹ já wa náà lọ rèé ṣiṣẹ́ ìwádìí lé lórí. gbogbo ẹ̀yin tẹ́ bá ṣalábàápàdé fọ́nrán yìí, ẹ lọ ṣiṣẹ́ ìwádìí lé lórí bóyá òótọ́ ni tí olóòtú àgbà sọ, bóyá ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀. ẹ já lọ rèé ṣiṣẹ́ ìwádìí lé lórí. a tún máa kàn síra wa láìpẹ́. Káyọ̀dé ni mí, Àjàó lórúkọ bàbá tó bí lọ́mọ. ẹ kú kalẹ̀. Hello my people, Namibe Aroyoba. If you never subscribe to my YouTube channel Agbawabura Biewoseri, you are wrong. Make you go there now and subscribe. Thank you.